Sunday Igboho Osa Tife lọ gbà wọ́n kalẹ̀ o ẹ̀yin èèyàn ṣé o gbàgbé lánàá òde yìí ní Sunday Igboho Osa owó baba dami ẹkùn ọkọ̀ Fúlàní ọkọ̀ àwọn báńdíìtì ó kàn wọ́n gbó ó kàn wọ́n gbẹ́ lánàá Igbó Odoyo National Park ẹ wò ó lánàá òde yìí pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ ìrù ẹkùn pátápátá gbogbo wọn pátápátá ni wọ́n jọ kọ́ wọ́n rìn o ni wọ́n kàn wọnú igbó yẹn ẹ wá wo drone bí ṣe ń fly lókè tí ń fò bí ẹyẹ ó bẹ̀ sí ń sọ̀fẹ́ gbogbo inú igbó yẹn pátápátá ṣe rí fún eléyìí tí mo mú wá fún yín lónìí gbogbo nǹkan tí drone yẹn tó rí pátápátá lánàá òde yìí òun lẹ̀ ń wò yìí o ẹ̀yin gbogbo yẹn bó ṣe lọ bí ọlá Ọlọ́run àwọn tí wọ́n jí gbé lórí ilé local government area tó bá kàn ní kó máa wá wọn nù gbó yìí ṣó rọrùn láti rí wọn ṣá ẹ wo gbó yẹn bó ṣe lọ ó lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ní o ẹ̀yin èèyàn àní ẹ súnmọ́ bí sẹ́ ẹ bá wọn àkàn fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtù wọn fetí gbéyàwó ọ̀rọ̀ ṣe rí state policing tí wọ́n fẹ́ dálẹ̀ yìí gangan ló lè ṣe o òun gangan ní ó kẹsẹ̀ gbogbo àwọn agbésùmọ̀mí yìí ní ó kẹsẹ̀ gbogbo wọn kó lẹ̀ tán pátápátá tí ò ní ṣẹ́kùn kankan òun ní o bẹ́ẹ̀ sì ni tá bá wo ìgbésẹ̀ tí Sunday Igboho Osa gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò kéré o àwọn kan ní ń jẹnu ní ẹlẹ́nu jáwáyà ní igbá kan ní àwo kan ní ìkòkò bàbà sásùn àmọ́ tá bá ní ká wò ó Sunday Igboho Osa lọ́mọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ o òun ló mẹnu ẹ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní ajá àsìn òun ló mẹ ehoro òsìn yìí mú bẹ́ẹ̀ ni Sunday Igboho Osa ló mẹnu ẹ̀ ẹ̀yin náà wo bó ṣe pàṣẹ fáwọn Fúlàní nígboro nílùú Ìgbòho lọ́jọ́ yẹn within 2 to 3 hours wọ́n dẹ̀ release àwọn people yẹn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ń jà pé irọ́ ni o Sunday Igboho Osa kọ́ ló ṣe o igbá kan ni o àwo kan ni o ìkòkò bàbà sásùn ṣé o gbàgbé ọmọ alàgbà Adébáyọ̀ pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì àbúrò ẹ̀ tí wọ́n jí gbé lọ́jọ́ sí à ń gbọ́ báyìí pé Sunday Igboho Osa ló fún wọn ní intelligence tí wọ́n fi lọ mọ́ àwọn people yẹn kó tó di pọ́n láwọn ọlọ́pàá wọ́n wọnú lé wọn lọ ká àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n arrest gbogbo wọn wọ́n ní Sunday Igboho Osa gangan ló ṣiṣẹ́ yẹn gbogbo àwọn tí ń bẹnu àtẹ́lù Sunday Igboho Osa ẹ yé bẹnu àtẹ́lù mọ́ ẹ jẹ́ ká gbà ọ̀lẹ́ kálàgbà yìí ẹ jẹ́ kó ṣiṣẹ́ owó ẹ àtijọ́ ìlà tí ń béèrè pé kí Sunday Igboho Osa ti padà wálé kó wá bá a lé gbogbo àwọn afẹ̀míṣòfò ikú ńlẹ̀ Yorùbá ó tún ti dé báyìí àwọn nǹkan tó ń bà á jẹ́ ó ń fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ bẹ́ẹ̀ sì ló ń ṣiṣẹ́ takuntakun ni o lágbà ọlọ́ọ̀bá Èdùmàrè olóyè májàsọ́lá yóò máa ju yín ṣe lákàá yín ò sì níjọba láéláé ọwọ́ ọ̀tá ò ní ràn yín o ọwọ́ aṣebi ò ní ká yín ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi ṣẹ́yìn fọ́nrán tí mo ń wò yìí ṣẹ́yìn fọ́nrán tí mo mú wá fún yín yìí fọ́nrán gbogbo nǹkan tí drone àná tó rí nínú gbogbo ẹ̀kọ́ àwọn lẹ́ láǹfààní láti wò nínú ilé tí mo mú wá fún yín lónìí ẹ bá ń comment kẹ́ máa like kẹ́sì máa pín in káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láì dé ìnàpẹ́nu ẹ jẹ́ bá yín yí kiri sókè kẹfà balẹ̀ wá gbọ́ bó ti ṣe ṣẹlẹ̀ gan ní pàtó Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ má yí kó ń bẹ́ẹ̀. le balance comme un peu comme un ẹ lọ báyìí káwọn kan lọ báyìí káwọn ẹ lọ báyìí. ẹ má wọnú gbó ẹ kọ line on a straight line báyìí. ẹ má jù sí lọ ẹnìkan kọ́kọ́rọ́ wà lẹ́yìn o ẹnìkan kọ́kọ́rọ́ wà lẹ́yìn o
ẹ lọ sọ́hùn ẹ lọ sàlẹ̀ lọ́wọ́ ètò bí bàbá fẹ́ kó gbó ẹ lọ sí sàlẹ̀ lọ́wọ́. alága ayé ọlọ́mọdé sọ̀bẹ̀ alága. ẹ sà. ọmọdé òsì ayé o. àánú àwọn kan dùn mọ́tò síkàdà. àwọn èèyàn wà títí síkàdà àánú wọlé síkàdà. ó ti rìn gan ó ti wọnú forest yẹn lọ́wọ́ pátá. Side ilé. Okay, kó lọ báyìí. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni kẹ mọ́nítọ́ ń bí ẹ máa hide sí mi. ẹ̀rí wọn èèyàn kan máa wà nú gbó ìbáyìí tí màálù ṣe wà ń bẹ̀ báyìí. ṣáìdì bẹ̀yẹn ló wà. ṣé ẹ̀rọ àwọn màálù yẹn níbí. yes ṣé ẹ̀rí wọn. àwọn yẹn wà mẹ́ẹ̀. ẹ̀wọ̀ màálù yẹn. àwọn màálù yẹn. ṣáìdì kan bẹ̀yẹn. ṣáìdì kan bẹ̀yẹn. Very search around you. Àwọn màálù yẹn pọ̀ níbẹ̀ yẹn. Wọ́n rí yẹn kan. Màálù pọ̀ níbí. bí kan kí ló wà mẹ́ẹ̀. Ibi. Ilé ni o. Náà fi lé nìyẹn. Náà fi lé nìyẹn. Igi tó ti bẹ̀rẹ̀ ni. Igi tó ti bẹ̀rẹ̀. Ṣẹ́fẹ́ ká lọ sí. Movement. Movement wà ń bẹ̀ yẹn. Àwọn màálù yẹn pọ̀ nínú bẹ̀. Wọ́n pọ̀ mọ́.
àwọn tó spell lọ yẹn kọ́kọ́ náà wá. ok ọmọ kan rédíò wọn ẹ jẹ́ kí n ní kí drone padà wá pọ̀ torí bátìrì yẹn. Return to home. David àwọn boys àná yẹn. àti débẹ̀. Súnmọ́ ìgbà tó fly drone yẹn síkà súnmọ́ ọ̀gẹ́dẹ́ kí wọ́n tó kí ẹ bá wọn sọ̀rọ̀. Yí kọfí. Hello Táíwò. Súnmọ́ ẹ̀gbọ́n síkà tó fly drone yẹn súnmọ́ ọ̀gẹ́ bá wọn sọ̀rọ̀. Can you hear me? Hello, Mr. Táíwò. Hello. Ẹ̀gbọ́n síkà ẹ máa wọnú bọ̀ lọ́dọ̀ àlàyé bí báyìí. Hello síkà. Kilo get. Jẹ́ ẹ̀fẹ́ bá bọ́ọ̀lù ẹni. No, kilo get. Is there any result yet? Result o, we don't see anything. There's nothing. Bẹ̀rẹ̀ pé àwọn màálù yẹn pé ṣé wọ́n. What about the cow? I've been down to there. Copy that. Ya olórí burúkú tẹ mọ gbénu rìsáàfù ń bẹ kí ni sẹ́tẹ̀ ń ṣe ń bẹ̀. ẹ̀bẹ̀ náà wọ́n lè gbé tẹ́ láì dàkú láì ṣe ń bẹ̀. ẹ̀bẹ̀ wà bẹ̀rẹ̀ bá wọn. wọ́n ti náà fara ìgbà níbẹ̀. ìyẹn wà nìyẹn. àwọn yẹn wà nìyẹn bẹ̀rẹ̀. àwọn ìjà wọn ló ti rí ìlú ìlà kára wọn. ó ti rí tán. ó ti padà sí jíjí mi. àgbẹ̀ wa gan báyìí. ẹ̀yà jáde ní. torí àwọn ọmọ sáyẹn ó ṣe kó fẹ́ wọ̀ àwọn ọgọ́jà àwọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú. Èkó. Okay. Bọ́ síbi sẹ́rí àyù máa. Ó yẹ jẹ́ ọmọ lọ. Ẹ máa bẹ̀rẹ̀ fúnlẹ̀ bí i àwọn. Àwọn sáwà mi jẹ́ ọ̀rọ̀.
Logoto! 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 le balance ọmọ àti ìjọba ní ìdílé. Ibi náà ni. Ibi náà. Ìtara wà gbọ́dọ̀ wà. Èrò bíbí wà. Èrò bíbí wà. ẹ lọ báyìí káwọn kan lọ báyìí káwọn ẹ lọ báyìí. ẹ má wọnú gbó ẹ kò line on a straight line báyìí. ẹ má jìnnà síra ẹni kọ́kọ́ wà lẹ́yìn o ẹni kọ́kọ́ wà lẹ́yìn o. ẹ lọ sọ̀hún ẹ lọ sàlẹ̀ lọ́wọ́ ètò bí bàtà fẹ́ kógbó ẹ lọ sí sàlẹ̀ lọ́wọ́. ẹ má jìnnà síra yín o. Ẹnu àwọn kan dùn mọ́tò. àwọn èèyàn wà títí síkàdà àánú wọlé síkàdà. ó ti rìn gan ó ti wọ ní forest yẹn lọ́wọ́ pátá. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.